Lati Ibadan ni Nuru ti lọ jalè lọ́sàn, ọwọ́ Àmọ̀tẹ́kùn ti tẹ̀ ẹ́. Àjọ Àmọ̀tẹ́kùn ti fi páńpẹ́ òfin gbé arákùnrin kan Nurudeen Ọláwálé ẹni ọdún 22 lásìkò tó ń gbìyànjú láti jí owó ní mọ́ṣáláṣí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan láti ọwọ́ agbẹnusọ fún àjọ Àmọ̀tẹ́kùn Yusuf Idowu ṣe sọ, afurasí ọ̀hún tó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn ni ọwọ́ ti tẹ̀ nígbà tó ń gbìyànjú láti jí owó ní mọ́ṣáláṣí kan ní agbègbè Ògbólúwà nílùú Òṣogbo. Àtẹ̀jáde ọ̀hún sọ pé àwọn olùjọ́sìn gba ọ̀gbẹ́ni Ọláwálé mú lásìkò ìrun òwúrọ̀ tí wọ́n sì pe àjọ Àmọ̀tẹ́kùn ní wàrà sísà. Afurasí ọ̀hún jẹ́wọ́ wípé kì í ṣe ìgbà àkọ́kọ́ òun nìyẹn tí òun ti máa ń ja àwọn ilé ìjọsìn lólè káàkiri. Ọ̀gá àgbà àjọ Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun dókítà Adékúnlé Ọmọyẹlé wàá gbé òṣùbà bàǹbà fáwọn ọmọ àjọ náà lórí bí wọ́n ṣe rí arákùnrin ọ̀hún mú, tó sì tún fi dáwọn aráàlú lójú pé àwọn yóò fi ojú arákùnrin Nurudeen Ọláwálé ba ilé-ẹjọ́ lẹ́yìn ìwádìí. Ó wá rọ àwọn aráàlú láti jẹ́ ojúlàlákànfin sọ́rí. Ó sì ní àjọ Àmọ̀tẹ́kùn kò ní tẹ́tí nínú dídáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun.